wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Sunday, July 6 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ wúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣe ìwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanranyan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní gbogbo nǹkan àtẹ̀yìn lọ́rùn, ẹ máa láǹfààní láti rí owó gbámú dáadáa. Kódà ó ṣeé ṣe kí ẹ rí àwọn kankan gbámú dáadáa lọ́jọ́ tòní tẹ́ máa ṣe wọ́n láṣeyọrí tẹ́lẹ̀ tí jẹ́ nípa ti akitiyan èyí tẹ́ ti ń ṣe látijọ́ mẹ́ta. Lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ gbájúmọ́ àwọn kan tó ṣe kókó fún yín láti gbájúmọ́. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, kẹ́ sì ṣe àwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún lénìí. Aago kan ní ọ̀sán sí aago méjì kọjá ọgbọ̀n ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọlọ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20 lénìí ẹ máa ronú nípa àwọn nǹkan tó ti ń ṣẹlẹ̀ nígbésí ayé yín títí débi tẹ́ dé lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní sí ó ṣeé ṣe kí ẹ wà very intuitive, kí ohun tó ń sọ sí yín lọ́kàn kó máa bá yín wíjọ́ dáadáa, bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan dáadáa máa rọ̀gbà yín ká, téyì sì máa ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní láti rí dájú pé ẹ lè ṣe nǹkan yín létòlétò. Ẹ sì máa tún láǹfààní láti rí àwọn kankan yanjú ní ìrọ̀rùn. Lọ́jọ́ tòní sí rèé kẹ́ má ṣàṣejù lórí ohunkóhun látàrí pé bóyá ẹ fẹ́ pléèsì yàn àrẹ fẹ́ tẹ́yàn lọ́rùn rárá lọ́jọ́ tòní o. Kò dára rárá kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀. Lénìí kí ẹ gbájúmọ́ àwọn kan tó ṣe kókó fún yín láti gbájúmọ́, pàápàá àwọn èyí tó lè hàn bí ti ayé yín lọ́wọ́. Ẹ má finú tọ́yàn rárá, ẹ má gbára léyàn rárá. Ẹ sì lè plan lénìí lórí àwọn nǹkan tí ẹ ń fẹ́ fún ìdàgbàsókè ìgbésí ayé yín. Lénìí aago 12 kọjá ọgbọ̀n ìṣẹ́jú ní ọ̀sán sí aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọlọ cream sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, ẹ jìnnà sí ìjà ní gbogbo ọ̀nà, torí ìjà tàbí aáwọ̀ ó ṣeé ṣe kó fẹ́ dènà de oore fún yín lọ́jọ́ tòní. Ẹ wò lè rí dájú pé ẹ lo àkókò àti ìgbà lọ́jọ́ tòní láti fi gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́ nù ìgbésí ayé yín. Ẹ má tàṣejù bo ohunkóhun, ẹ wà positive, ẹ fọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọlọ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22 lénìí ẹ máa fẹ́ relax, ẹ máa fẹ́ enjoy ara yín, ẹ ní fẹ́ ṣe nǹkan tó lágbára rẹpẹtẹ bí ìgbà pé kẹ́ la ọkọ̀ àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín ni. Bẹ́ẹ̀ sì ló dára kẹ́ ṣe bẹ́ẹ̀, kẹ́ la ọkọ̀ àti gbọ́jọ́ tòní láyé káwọn tó jẹ́ olólùfẹ́ yín tí wọ́n nífẹ̀ẹ́ yín dénú, kí ẹ sì tú la ọkọ̀ àti ìgbà díẹ̀ láti fi relax. Lénìí sí retí nǹkan tó bá dàbí kùdìẹ̀kudiẹ díẹ̀ tó bá jẹyọ, kẹ́ rí dájú pé ẹ jẹ́ kí mọ̀lára yín lágbára jù yín lọ. Ẹ mọ́kàn balẹ̀, kí ẹ rí dájú pé ẹ free mind yín, kí ẹ wà positive. Gbogbo nǹkan tó yí padà láìpẹ́ láì jìnà. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá ọgbọ̀n ìṣẹ́jú ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, múdù yín lè má fi bẹ́ẹ̀ dára tó lọ́jọ́ tòní. Lénìí ẹ̀ ní lè gbájúmọ́ nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́. Èyí tá máa ṣe yín ni kí ẹ lo àkókò àti ìgbà pẹ̀lú ènìyàn kan tó dàgbà nu mọ̀lẹ́bí yín. Ó sì dára kí ẹ ṣe bẹ́ẹ̀ látàrí pé ìmáa jẹ́ kí ìbáṣepọ̀ yín dánmọ́rán tẹ́ bá wà pẹ̀lú wọn, kẹ́ ṣe dáadáa pẹ̀lú wọn lọ́jọ́ tòní. Ẹ rẹra yín lẹ̀, ẹ pọ́n tèwe tàgbàlé, kí ẹ sì báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín pẹ̀lú. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọlọ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, inú yín máa dùn lénìí, ẹ sì máa ní ìrètí gbogbo nǹkan máa da púpọ̀. Ọjọ́ tòní àwọn ẹ̀dí àtúntún máa wá sí yín lọ́kàn, tó sì jẹ́ pé tẹ́ bá mú wọn lò ó máa ràn yín lọ́wọ́ látàrí pé ní gan ẹ máa tún lọ́gbọ́n àtòyé sí dáadáa tó máa ràn ìgbésí ayé yín lọ́wọ́. Lénìí ẹ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún, ẹ wà positive, kí ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun pẹ̀lú. Aago 12 kọjá ọgbọ̀n ìṣẹ́jú ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín
láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, ọjọ́ tòní lè má fi bẹ́ẹ̀ dára púpọ̀, ṣùgbọ́n máa fẹ́ rí dájú pé ẹ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn tó jẹ́ mọ̀lẹ́bí àtọ̀rẹ́. Ọjọ́ tòní kẹ́ rí dájú pé ẹ create àkókò láti fi relax, bẹ́ẹ̀ sì ni kẹ́ tún create àkókò láti fi plan fún àwọn nǹkan dáadáa tẹ́ ẹ fẹ́ fún ìgbésí ayé yín. Ìyẹn máa ràn yín lọ́wọ́, á bí dàgbàsókè fún yín láàyè káàyè. Ẹ rẹra yín lẹ̀, ẹ ṣe nǹkan yín létòlétò, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì plan gẹ́gẹ́ bí a ti ṣe sọ. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, ọjọ́ tòní ó ṣeé ṣe kí àìbalẹ̀ ọkàn àbí ròyìnròyìn kó wáyé fún yín. Nǹkan máa pọ̀ lọ́kàn yín tẹ́ máa rò lọ́jọ́ tòní. Lẹ́ni sí ó ṣeé ṣe kí àwọn nǹkan tó dàbí slowdown tó ń wáyé, bóyá àwọn nǹkan tẹ́yìn ṣe tó dàbí ìgbà pé kò tí ì bí ẹ ṣe ń fẹ́ kó fẹ́ máa jẹ́ kí ara máa kan yín bákan bákan. Lẹ́ni ẹ má wulẹ̀ wà tún kàn sàn nípa àwọn nǹkan wọ̀nyí ó, látàrí pé ìyípo padà máa dé. Ẹ ò lè la ọkọ̀ àti ìgbọ́jọ́ tòní láti fi reflect lórí bí ẹ ti ṣe ń bá bọ̀ nígbésí ayé yín, ibi tẹ́ dé dúró, kí ẹ sì plan fún dáadáa ọjọ́ iwájú yín dára lénìí. Ẹ wá mú sùúrù lò, ẹ má gbé gbogbo ọkàn lórí gbogbo nǹkan tí ẹ ń retí kó lè wọlé fún yín ní ìrọ̀rùn. Lénìí sí kẹ̀kẹ́ olè plan fọjọ́ iwájú dára. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, ọjọ́ tòní ọpọlọ yín máa jí pépé, ara yín á sì yá gágá púpọ̀, tí yẹn sì máa hàn nínú gbogbo nǹkan kíkan tí ẹ bá ń ṣe. Kódà tẹ́ bá iṣẹ́ lénìí, ẹ máa rí ṣe dáadáa láàyè iṣẹ́. Àwọn èèyàn tó rọ̀gbà yín ká gan wọn á cooperate pẹ̀lú yín, bẹ́ẹ̀ sì ni wọ́n máa dùn láti ràn yín lọ́wọ́. Lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ yanjú àwọn kan tó ṣe kókó fún yín láti yanjú tẹ́tí ń pàṣẹ látijọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ sì ni ó dára púpọ̀ lọ́jọ́ tòní fẹ́yìn tẹ́ bá fẹ́ rìn àjò tó jọmọ́ iṣẹ́ kẹrin. Ìrìn àjò tó bá jọmọ́ iṣẹ́ tẹ́ bá rìn lọ́jọ́ tòní á bíire lọ́jọ́ iwájú, á bíire dáadáa lásìkò ìgan pẹ̀lú. Ẹ rẹra yín lẹ̀, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín, àwọn plan yín kí ẹ pamọ́ lọ́jọ́ tòní dára. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, ẹ máa ṣàkíkanjú púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ máa gbáradì púpọ̀ láti gbájúmọ́ àwọn kan tó dàbí issue tẹ́ nínú ìgbésí ayé yín láti rí dájú pé ẹ mójútó wọn, tẹ́ sì mórí bọ́ ń bẹ̀. Lọ́jọ́ tòní tẹ́ bá nílò ìrànlọ́wọ́ ènìyàn kan bí ọ̀rẹ́ lénìí, ẹ lè béèrè. Ẹ má ya ẹni tó ṣe é pákọ̀ dúró ní ìdúró pé bóyá mi fẹ́ béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹnikẹ́ni. Lénìí ẹ wulẹ̀ béèrè tẹ́ bá nílò ìrànlọ́wọ́, bẹ́ẹ̀ sì ni kẹ́ mọ́kàn balẹ̀. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ lénìí, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí dára. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí mood yín rí bákan bákan. Ẹ lè fẹ́ ní mood swing bákan lénìí, ìyẹn sì lè má jẹ́ kẹ́ lè gbájúmọ́ nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́. Ó lè jẹ́ kó nira fún yín díẹ̀ láti focus. Lénìí kẹ́ gbìyànjú kẹsà ipá yín láti rí dájú pé ẹ gbájúmọ́ nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́. Ẹ sì má blame ara yín fún nǹkan kíkan, ẹ má bínú rárá lórí nǹkan kékeré. Lọ́jọ́ tòní gbogbo nǹkan máa tó yàtọ̀ láìpẹ́ láì jìnà. Ẹ free mind yín, ẹ wà positive. Tẹ́nìyàn bá sì ṣẹ̀yìn ẹ má jẹ́ ó pẹ́ lórí ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó forí jì. Aago 5 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 6 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, lọ́jọ́ tòní ẹ máa rí ṣe. Ẹ̀yin tẹ́ bá lọ bí iṣẹ́ lénìí, iṣẹ́ yín á lọ dáadáa, ìkọ́ á lọ dáadáa, láàyè iṣẹ́ á rí bí ẹ ṣe ń fẹ́. Káwọn èèyàn tún sì máa gbóríyìn fún yín dáadáa fún iṣẹ́ takuntakun tẹ́ bá ṣe láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ wá múra dáadáa kí ẹ dùn rí lójú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́, kí ẹ sì wá ìrànwọ́ láwùjọ yín pẹ̀lú. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bọ Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161.
ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.